Muyideen ti kírun tí èsè 24 hours Akeugbagold wá sọ yí pé ta ló ẹ̀sìn wo ló wà lára Muyideen ẹ̀sìn wo ló wà lára tiwọn àbí gbogbo wọn ti ẹ̀fẹ́ kájọ máa sọra wá ń gbò ní kí Muyideen ló sì lọ mọ̀ tó bá ní jọ pé torí owó ló bá fi gba ẹ̀sìn yóò ṣòfò bọ̀ bẹ́ẹ̀ ni kèfèrí ètìjú Ọlọ́run wọn máa ti gbé ẹ̀sìn wọn nínú ó ní ọba sọ̀hún fi lè kúnlẹ̀ wájú bàbá Adébóyè torí pé ń tijú ẹ̀sìn rẹ̀ àmọ́ wọ́n máa tako Islam ló fi lé ní odidi ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀dàgbére fún nǹkan tó lọ ọmọ gbogbo àwọn tẹ́ ń sọ pé Muyideen ṣe mùsùlùmí Alhaji Sheik Akeugbagold náà sọ bẹ́ẹ̀ ó dá mi lójú wọn mọ̀ tẹ́ ń sọ láti sọ bẹ́ẹ̀ Alhaji Akeugbagold wọn mọ̀ tẹ́ ń sọ láti lè sọ pé Muyideen ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen Islam kọjá báyẹn ẹni tó gbà lónìí ó lè kọjá ẹni títí ṣe bà látọgọ́rùn ọdún lọ́dọ̀ Ọlọ́run yes Alhaji Akeugbagold mi ń dákọ èèyàn ẹgbẹ̀ pé mo dákọ wọn mi ò jẹ́ anybody ní apology Alhaji Akeugbagold ọmọ tí ń sọ in that regard wípé ta ló sọ pé ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn kí ni ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ó padà sí wọn lẹ́nu mo ní èèyàn jẹ́ Yẹ̀wúdí tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ Ànábì ò wá rí fún bí ijọ́ mẹ́ta Ànábì wá wà lọlé Yẹ̀wúdí Ànábì wá débẹ̀ Ànábì jókòó tì lórí bẹ́ẹ̀dì Ànábì wá rí pé àìsàn tí ń ṣe ọkùnrin báyà ni kìí ṣe tọlọ́jọ́ báyà ni èsì pọ́lọ̀ ti fẹ́ pa ọkùnrin yóò ṣòfò tí ó bá kú sórí ìsìláàmù Ànábì wá ní sọ pé la ilaha illallah ọmọkùnrin wá ń wojú bàbá rẹ̀ níbi táwọn kèfèrí máa tijú ẹ̀sìn wọn dé pé kèfèrí lòun kèfèrí bàbá òun ìntànẹ́bì ní kò ń wí àṣẹ ń wí ìwà ń tijú bàbá rẹ̀ kò tijú Ọlọ́run kèfèrí ètìjú Ọlọ́run wọn máa tijú ẹ̀sìn wọn nínú ó ní ọba sọ̀hún fi lè kúnlẹ̀ wájú bàbá Adébóyè torí pé ń tijú ẹ̀sìn rẹ̀ àmọ́ wọ́n máa tako Islam ló fi lé ní odidi ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀dàgbére fún nǹkan tó lọ Mẹ́kà ta ló ní ẹwà gbà ńlẹ̀ tí ẹ bá ní bí mo ṣe sọ́tọ̀ ìkún gbé mọ́tò tako wá gbé mi lé ọlọ́pàá kèfèrí Ànábì wa ní sọ pé la ilaha illallah fàbádà ayélujára ìlàwájú àbí níwọ̀n wojú bàbá rẹ̀ báyìí ìsìhíyá min dinihi ó ń tijú ẹ̀sìn rẹ̀ pé láago mélòó bàbá rẹ̀ wá sọ pé àti Abul Qasim kẹ́ni mọ̀ pé bàbá rẹ̀ ṣe mùsùlùmí ó ní tẹ̀lé ní tí dádì Kasimu sọ kò tún pè lánàbí torí pé kò gbà lánàbí torí pé kì í ṣe mùsùlùmí ó ní àti Abul Qasim tẹ̀lé ní tí dádì Kasimu sọ yẹn ọmọ bá ní la ilaha illallah ó ṣe wí lọ́mọ yẹn bá kú pé kí lànàbí ó wí Ànábì bá jáde Ànábì ní alhamdulillahi alladhi anqadhahu bi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ mú kúrò lórí ibú tó wá lò mí fún ẹ dákun só kírun Muyideen ti kírun tí èsè 24 hours Akeugbagold wá sọ yí pé ta ló ẹ̀sìn wo ló wà lára Muyideen ẹ̀sìn wo ló wà lára tiwọn àbí gbogbo wọn ti ẹ̀fẹ́ kájọ máa sọra wá ń gbò ní àbí wọn mẹ́ tí jẹ́ Mudeer AJIGINI ni mo mẹ̀jájá mi kí n ta ni o èèyàn kàn sọ pé la ilaha illallah kò sọ̀rọ̀ mí mọ́ ó sì kú Ànábì wa ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó mú kúrò lórí ibú tó sọ́dọ̀ lórí ire tó wá lò mí fún Ànábì wa jáde ó wá sọ láwọn sàbẹ́ ó ní sallu ala akhikum ẹ lọ kírun sọmọ ìyá yín la ó kẹsàn la ilaha illallah ọjọ́ kan ó sì dọmọ ìyàwó Muyideen tí wọ́n ń kírun ó ti jímọ̀ kẹta tí ó kì lẹ́yìn mi rèé ṣé mo gbowó ń bẹ̀ ni ṣé mo gbé ọkọ̀ Muyideen sí kẹgbẹ́ ẹ bá dáwọ́jọ fún ni mo fi Ọlọ́run ọba tí mo tó ní nígbà tí mo dúró lórí rẹ̀ mo fi búra àwọn kan pè mí láti Dublin wọ́n wá fi mí sí conference call wọ́n wá ń sọ yí pé bó láti rẹ Muyideen lọ́wọ́ mo ní tẹ́ bá fún mi lówó yín nà ni tẹ́ẹ̀nì kan bá fún mi lówó báyìí pé kí n kó fún Muyideen yìí sọ fún Muyideen pé wọ́n ní ń fún ọ lówó àmọ́ ń fáwọn ẹlẹ́hà ni bí mo sọnù tó bá fẹ́ fún Muyideen lówó kọ́ wá díẹ̀ kí Muyideen lówó sì lọ mọ̀ tó bá níjọ́ pé torí owó ló bá fi gba ẹ̀sìn yóò ṣòfò bọ́ bẹ́ẹ̀ ni yes Islam ń ṣe ẹ̀sìn pé wọ́n rà mí wọ̀ ṣùkọ́ olóòtú wa ń parọ́ nítorí pé wọ́n kàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wọ́n kẹ́kọ̀ọ́ pa ẹ̀ ìbáwọn náà máa sọ pé àwọn kan fún bí kan Ọlọ́run lọ́kàn sọ di nǹkan máwọn lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ pa ẹ̀ nínú àwọn tó wá bá fẹ́ jókòó tì ní níbo àdúgbò lọ́dọ̀ ọmọ ètò ní ajókòó tì jàmọ́ ẹ má sọ wípé Islam ẹnìkan kéré o kódà bẹ́ẹ̀ bá fẹ́ gbá yín ó lè fi Islam gbá yín mo ti sọ fún yín lójú ogun lẹ́nìkan tí ń lé kèfèrí Ànábì ní
kèfèrí ìdáràn ẹni tí ń lé ilé mùsùlùmí tí ń lé ilé mùsùlùmí ẹ bá pa kèfèrí un ọba dé padà ànábì ní ẹni tó lé lọ́dọ̀ oníkèéni bí bá ń rákòrò ó ti dọ́run ànábì ní mo jẹ́rìí ẹ lójú ogun ni o mo jẹ́rìí ẹ ó ní ẹ̀tí ẹ̀mọ́ tó fọ́nì ànábì ní mi ìmọ̀ ó ní bí mo ṣe gbáǹkàfà tó ṣubú lọ́ba ní la ilaha illallah ànábì ní kí ló wá ṣe ó ní mo gbé ìdálé ojú ànábì change pé ó gbé ìdálé ẹ̀ tó sọ pé la ilaha illallah ó ní mo rò pọ̀ fẹ́ gbá mi ni ànábì ní sọ́lọ́hun tó gbá ọ kẹ́nìkan wá yanu kọ́ wá sọ wípé ta ló sọ pọ́rọ̀ ẹ̀sìn lọ́wọ́ Muyideen Islam ò ní bẹ lára Muyideen Islam ò ní bẹ lára tiwọn Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o.